Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin ti Tẹ́ni ọmọ ológo ó tọ́jọ́ méjì àti mẹ́ta. Mo kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì mi. Tí ẹ bá dẹ̀ ṣe ń wo ètò wa mo bẹ̀ yín ẹ máa bá wa like ẹ bá wa share, and God bless you every one of us as you support to like and comment good, because most of people wọ́n máa ń kọ àwọn comment tó bad, whether you do good or bad they will still say something. Now kí ni mo fẹ́ sọ lẹ́ni? Mo fẹ́ sọ̀rọ̀ nípa Chef Dami, the Ekiti lady, and the Ekiti girl, because she's a still girl, not a lady, and Linda Baci, she's a lady because I think it's more older than Dami. But lórí 120 hours cooking tí lady yẹn tó ṣe, and títí Linda Baci, mo ti rí a lot of comments on social media for the past few days, but I don't want to talk about it, you know. But because I'm waiting for the girl to finish what she is doing and we do it together, because kama sọ̀rọ̀ kan lé ní kama mo fẹ́ papọ̀. Ṣé rí nílé ayé yìí, the first of all tí mo fẹ́ bẹ̀yìn àyẹn wa sọ, especially ẹ̀yin tẹ́ máa ń comment, ẹ ní láti wà careful. Sórí nílé ayé yìí, tí o bá lè gbé èèyàn ga, má gbé èèyàn wálẹ̀. Let's put the sentiment aside. This is not the politics. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò kìí sí ọ̀rọ̀ politics or not politics. Ṣé rí tó bá yẹ pé nípa politics lẹ lè máa sọ̀rọ̀, but n tó wà nílẹ̀ kò kìí ṣe politics. Everybody plan, work ahead for his future or her future, to be growing, to make a name for herself or himself. But you are there just commenting bad about the people, saying bad, stage a show to bring people down. It is so sad. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ nípa Linda Baci pé Dami olè olójú kòkòrò ni, kò kí ní sùúrù, ṣe bó mọ̀ pé Linda Baci ló kọ́kọ́ bẹ̀rẹ̀, wọn tí àwọ̀dẹ̀ Dami sáré bọ́ta. Mo try láti máa ṣe investigation mi túrọ̀rẹ̀ pé kí n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Later mo wá bẹ̀rẹ̀ sí ní Google website àwọn people yìí, mo wá rí pé àwọn people yìí àwọn ni wọ́n ń release nǹkan yìí sílẹ̀, tíkẹ́ẹ̀tì tí wọ́n ń gbà. Kì í ṣe pé àwọn ọmọ yẹn déédéé ń lọ gbégbèsè. Ṣé ẹ mọ̀ nísìn bóyá wọ́n gbé competition kalẹ̀, a lot of people ló máa lọ fún, tí ẹ̀yin ò mọ̀, a lot of people ló máa sign fún. Kì í ṣe èèyàn kan. Even mo ti rí oní 40 hours lọ́kọ́ bẹ̀rẹ̀, oní 40 hours lọ́kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀, bọ̀ torí wípé òun popular. Linda Baci tó jẹ́ oní 89 bí nǹkan what to 90 going to 100 hours ló fi ṣe tiẹ̀ òun ló, because ó bọ́ sọ́dọ̀ ilẹ̀ Yorùbá náà ti ṣe, kì í ṣe ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Haúsá. Ẹ̀dẹ̀mọ̀ pé wà láfẹ́fẹ́ yẹ̀yẹ̀ làwa nílùú Èkó, because governor Èkó gbogbo wọn náà rọ́ lọ bẹ̀, ó jẹ́ kí nǹkan yẹn popular, because governors show love. A lot of actresses, a lot of actors, a lot of comedians, gbogbo wọn ni wọ́n lọ síbẹ̀ láti lọ visit, láti lọ ṣe gbogbo náà posters orí social media wọn tí wọ́n fẹ́nu sọ. But because of pé this lady is a little girl, àwa kórìíra, it is so bad. Àwọn tó ń ta tíkẹ́ẹ̀tì fún wọn, àwọn tó gbé competition kalẹ̀ ló yẹ kẹ́ ẹ béèrè ọ̀rọ̀ tàbí kẹ́ ẹ báwí, not do this little girl. Mo kàn rí a lot of comments, mo tún wá rí àwọn tó tún wá jọ ọmọ Yorùbá, mo tún wá rí pé tún rí ọmọ ẹ̀ ní ọmọ kékeré, ẹ kàn kórìíra ọmọ ẹ̀. Ṣé torí wípé kò ní ọjọ́ lórí bíi ti Linda Baci, àbí kò dress, àbí ó tún jẹ́ torí ẹ̀sìn ni, àbí kò iṣẹ́ ọmọ tó ti rí ta tẹ́lẹ̀ tó jẹ́ pé ó máa ń ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀, you know, àbí kò rí support more like Linda Baci. Linda Baci have gone to a lot of way before. Ó ti lọ kiri, after all gbogbo ilẹ̀ rí bó ṣe máa ń dress, gbogbo ilẹ̀ rí bó ṣe ń múra. Even during the Linda Baci, ẹ̀yin èèyàn yìí let's complain, ẹ máa bú girl yìí o, ẹ máa attack lady yìí o. Abẹ́ ẹ̀bú Linda Baci tẹ́ ń gbèjà lẹ́ni, ipò lè ní Dami, ó fẹ́ jẹ́ ògo ológo gbà, kò dúró di àsìkò ẹ̀, ẹ̀ẹ́dẹ̀rọ wípé ṣé òun ló dóde ṣe é.
àwọn tó gbé competition kalẹ̀ wọ́n mọ ohun tó ń ṣe. Kódà another person bọ̀bọ̀ kan láti Ọ̀yọ́ òun sì lọ fún 140, another person tó lọ fún 150. Torí tí ẹnìkan bá ti parí wọ́n máa ní kẹ́lòmíì continue so that wọ́n máa lo time tí wọ́n bá fi ń review gbogbo kámẹ́rà yẹn, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, wọ́n á ní kẹ́lòmíì take off ni, ẹlòmíì àti máa bá tiẹ̀ lọ. So ìgbà tí wọ́n bá máa fi tẹ́nìyẹn bá máa fi parí títí ẹ̀, bóyá ó kọ̀là bó kọ̀ tún látẹ́nìyẹn bá máa fi parí títí ẹ̀, wọ́n á ti review gbogbo hours yẹn tán, wọ́n á ti review gbogbo time yẹn. Ẹ má gbàgbé pé hours tí Linda Baci lò ó kéré sí títí ó kù ọjọ́ kan tí Dami máa parí ni wọ́n release award títí Linda Baci jáde. So tẹ́lómi náà bá máa ṣe the way tí hours wọ́n ṣe gùn sí kí wọ́n tó wò ó ní ẹyọ kọ̀ọ̀kan time yẹn, bẹ́ẹ̀ ni tó gbé 140 náà bá lọ nísìn, ó lè ṣe pé kù ọ̀la ọ̀túnla tí yẹn náà máa parí ó ní wọ́n máa release award tiẹ̀. But àwa wà lórí social media kan fẹnu ba ilé ayé àwọn èèyàn jẹ́, fẹnu gbé ilé ayé àwọn èèyàn wálẹ̀, ẹni tẹ́ ẹ̀ lè gbé dìde ẹ̀dẹ̀ ń bring ẹ̀ wálẹ̀. And then most of people yín complain lórí oúnjẹ tí Dami ń wá pé ó ń fi oúnjẹ bí àkùmọ̀ oúnjẹ wá, ó ṣe kìíní kan. Ẹ má gbàgbé pé Linda Baci rí support of food. A lot of àwọn tó ń promote, àwọn tí wọ́n ń wá kí bóyá àwọn Guinness àwọn onímagí, àwọn olóúnjẹ onígbá, wọn á wá bẹ̀ because wọ́n fẹ́ promote nǹkan wọn láti fi ṣe láti gbé fún pé bóyá kí wọ́n lè lò ó. And they only support fún governors. Àwọn governor Lagos State lọ́bẹ̀ àwọn náà wọ́n máa gbówó lẹ̀ nàbà wọ́n máa fún lóúnjẹ. A lot of senators, chairman, ministers, a lot of popular person ni wọ́n lọ síbẹ̀ tí wọ́n gbé oúnjẹ lọ́bẹ̀ láti lè fi ṣe. But this girl kò rí full support. N tó bá dẹ̀ rí ló máa ṣe. Èèyàn kan ṣoṣo ni mo fóyè bí nǹkan nìkan lẹni tí mo tó jẹ́ èèyàn kan tó jẹ́ pàtàkì tó lọ́bẹ̀. Àwọn kọ̀mẹ́díà tó lọ́bẹ̀ mélòó lẹ rí tó jẹ́ popular person tó jẹ́ kọ̀mẹ́díà tó lọ sí Èkìtì níbi tí gẹ̀yì ti ń dáná. Even gan ẹ wo ibi tó ti dáná yẹn gan, ẹ máa rí pé ibi tán lò yẹn ó kéré. Wọ́n ní bọ́wọ́ eku bọ́wọ́ ẹni bá ṣe mọ́ ní kinní kan ṣe I don't know the Yorùbás. Bọ́wọ́ rẹ̀ ṣe mọ́ ló ṣe ni wọ́n ṣe. But Linda Baci báwọn ṣe tóbi tó náà ṣe nǹkan tó tóbi. Ṣé tí gómìnà Èkìtì state náà bá lọ bẹ̀ tó rìlíìsì oúnjẹ pé ọmọ yìí Èkìtì ló ti wá, ẹ jẹ́ ká rìlíìsì oúnjẹ, ẹ wo ọmọ yẹn gẹ́tẹ́ bá rí gan, ẹ wo fork ìmí ìgbésẹ̀jẹ̀ kan fi kó spoon, àwọn nǹkan tó yẹ kó fi dáná, àwọn síbí oúnjẹ fork tán fi ń jẹun, síbí tán fi eléyìí tán fi ń jẹun lọ́mọ ẹ fi ń bu oúnjẹ ìṣẹ̀lẹ̀ àwọn síbí ńláńlá. So mi ò yẹ ká máa blame àwọn èèyàn láyé, n tó bá rí ló ń ṣe. Ó sáà pé hours yẹn ìwọ́dẹ̀ jókòó síbi ọmọ ọlọ́mọ make orúkọ, ẹ̀yin kan jókòó síbẹ̀ ẹ̀ ń sọ oríṣiríṣi sí ọmọ yẹn, ẹ̀ ń sọ pé ó ń so oúnjẹ bí ẹlẹ́dẹ̀, ó ń so oúnjẹ nǹkan, ẹ bẹ̀rẹ̀ sí ní àrásọmọ ẹ̀ ń búlẹ̀ ẹ tiẹ̀ fully, which is not good. Ẹ lọ change how you comment, how you put the negative things in the people's life. Go and find the job and do your own. Ìwọ tó ò láyé wá tó ò níṣẹ́ lápá tó ò lábọ̀ wá máa sọ fáwọn èèyàn pé ní kò níṣẹ́. Go and find job, leave what you are doing. Ẹ lọ wo àwọn tó ń kọ́mẹ̀ntì wọn láyé. Ẹ̀yin á dẹ̀ wá bí kéde máa balẹ̀ ayé àwọn èèyàn. Linda Baci ò complain lórí ọmọ yìí. Linda Baci tá a sọ lẹ́ni náà ẹ̀yin náà lè gbé fọ́tò rẹ̀ síta tẹ́nìkan wo bó ṣe ń dírẹ́sì. Ẹ ló lóṣó ló lọ ṣe lọ́hùn. Abẹ́yìn oníkọ̀mẹ́dì àtẹ̀sí kìíní lórí social media ní òsè. Ẹ ló lóṣó ló lọ ṣe kì í ṣe pé ó lọ tá ń jẹ. Ẹni ṣe wo shape ẹ̀ bó ṣe rí, ẹwọ ẹni tó ń wọṣọ hòhò tó ń wọ pátá, ẹ̀yin lẹ gbé ta ẹ rí complain láyé èèyàn sáà ni. Ẹni bó bá dìde láyé láti make ògo ẹ sáfẹ́ bring ẹnìyẹn wálẹ̀. So ọmọ tó tún wá jẹ́ síu eléyìí ò gbé pátákó wọṣọ tó bora still náà ẹ tún complain lórí ayé ẹ ìṣètò ẹ̀kẹ́ ẹ fúnfún ní full support. Anyways ó ti fulfill 120 ẹ̀ ẹ̀yin tẹ́ wá ń rojọ́ ibo lẹ fojú sí o. Ìwọ náà wà lórí social media fún 24 hours yẹn 120 hours yẹn o dẹ̀ fi ń comment ìkan burúkú o fi ń sọ negative things sínú ayé ọmọ ọlọ́mọ. But nísìn ìwọ tó ń sọ bolo lọ nísìn ọmọ máa lọ sí America láìpẹ́ ó tún máa lọ sí another place ó ti ń grow ní ògo rẹ̀ ti ń tàn orúkọ rẹ̀ ní parẹ́ mọ́ láyé títí ìwọ tó ń ba ayé èèyàn jẹ́ ló máa wálẹ̀. Stop láti máa balẹ̀ ayé èèyàn jẹ́. Ẹni tẹ́ ẹ̀ bá lè fún ní support ẹ má ba ayé ẹ̀ jẹ́. Ẹni tẹ́ ẹ̀ bá lè fọwọ́ gbé sókè ẹ má fẹnu burúkú ba tiẹ̀ jẹ́. O ò lè ràn yàn lọ́wọ́. But ìwọ wà níbì kan láti bring ẹnìkan down. Kò dáa máa retí pé ní ọjọ́ kọjọ́ tí wọ́n náà bá fẹ́ dìde bó o ṣe ń ba ayé èèyàn jẹ́ wẹ́dẹ̀ ẹnìyẹn ṣe rere ẹnìyẹn ṣe búkúrú ṣùgbọ́n wọ́n wá bẹ́ láti ba ayé ẹnìyẹn jẹ́ wọ́n ba ayé tiẹ̀ náà jẹ́ ẹ prepare lẹ̀ fún
breakfast tiẹ̀ wàá gbà lọ.